Tinubu return. We lost the Aba. FPDP was solution to crisis. No. That's not the problem. Èèyàn lẹ́tọ̀ọ́ láti travel lásìkò tó bá òun kó dẹ̀ dé lásìkò tó bá òun. Àgbàlagbà ni ẹ máa sọ̀rọ̀ sí tọ́rọ̀ wà. Ẹ má máa pẹ̀pẹ̀ rárá. Ṣé rí àwọn leaders wa tí wọ́n lọ sókè òkun tí wọ́n lọ ń gba treatment yìí ìkan tó ṣe ò dáa. Owó tó yẹ kó máa fi invest síbí tó bá yẹ pé wọ́n ń ṣiṣẹ́ lórí health sector ni. Àwa náà ìlú wa yìí á ti ní improvement. A ti improve ju bó ṣe wà yìí lọ bọ̀ kán máa lọ sókè òkun lọ máa treat ara wọn yẹn kò dáa rárá ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Young man ò ní evidence láti sọ pé ohun tó lọ ṣe ìyẹn. Everybody lè lóní right láti travel láti láti do everything. Hey, young man, the last time I saw you, we are not friends. Kò sọ̀rọ̀ ẹ̀ bí o ti yẹ. Sir, níbí o, we are intellectually equal. Mo ti máa sọ fún yín bọ̀ eléyìí mi fẹ́ mi wàhálà lẹ́nu. Sẹ́ńpẹ́, ó máa ń dùn mí fún yín gan because ẹ̀yin lè wà ní dìgínì ó yẹ ká ẹ mọ̀ jù wá lọ. Bẹ́ẹ̀ni, Tinubu, òun gbọ́ láti tẹ̀lé. Kéèyàn mọ̀ pé ó ní oríṣi tó fi kú wa ní ibi tó wà lọ́sọ̀ Nàìjíríà. Ẹ mọ̀ kò nídìí. Ẹ ṣe mo dúpẹ́ ẹ mọ̀. Ìdí ni pé ó ní mítìn ní Nàìjíríà. Ó ṣe kúrò níbi tó wà ó fi wá síbí. Now, ẹ̀yin fúnra yín mọ̀ pé Èkó ní Tinubu ń gbé. Kò ní da Èkó wá o. Àbújá lọ sí kò yẹ kẹ́ mọ̀ pé ó ní rísì. Ó máa ní rísì náà kéèyàn fi wá mú kọ̀ǹpútà náà. Àbí ṣé kò nílé l'Àbújá? Ó ní l'Àbújá, ó nílé l'Èkó, he can go anywhere. But èmi ni pé ẹ bá ka gíndà bí àwọn ẹni máa ń wò. Proud living Nigeria. Thousands of people are. Màá pè é, mo wà lọ́fíìsì, mo dé ọ́fíìsì. Torí ẹ̀kọ́nọ́mì wa tó dáa náà ṣe ń travel. Ó máa rí bẹ́ẹ̀ àbí kò ṣiṣẹ́ kò sábà kò tẹ́nìtì ó máa rí bẹ́ẹ̀ náà ó máa rí bẹ́ẹ̀. Pè mí padà. ṣé o da ẹjọ́ èmi fúnra mi sì máa dé opportunity máa jápa ni that's the new jápa trend yìí. Ẹ má jẹ́ ká máa condemn Nigeria all the time. Nigeria is not that bad. Everybody bá lọ jẹ́ ta ló máa dúró. Just tell me. Bẹ́ẹ̀ wá sá Nigeria is not that bad yẹn bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé ẹ lè travel lọ sí north bẹ́ẹ̀ ṣe wà yìí. By road. Your business in there, so I wouldn't go there. You see. Lọ́kàrà yín ẹ bá máa deny sínú pé Ọlọ́run jẹ́ kí n rí bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kí n rí bẹ́ẹ̀. Security everywhere ẹni ká má kúrò bẹ́ẹ̀. Ilé máa tún wẹ́ẹ́dì ẹ̀ máa tún gbà mí kẹ́ ẹ̀. Wọ́n ní bí security ṣe pọ̀ tó ní border sẹ́mẹ̀. Àwọn èèyàn travel in wọ́n travel out illegally. Ẹ̀dùn kí nìkan tó ṣẹlẹ̀ gan-an wọ́n dẹ̀ ní security pọ̀ ń bẹ̀. Báwo làwọn èèyàn ṣe máa travel illegally àkúmọ̀ bóyá àwọn tó ń wọlé tó ń jáde yìí bóyá àwọn gan-an ń kó terrorist wọ ìlú wa tí ìlú fi ń bàjẹ́ but àwọn security yẹn wọ́n rí kankan ṣe sí kí lẹ́yìn rò pé ó lè fa gbogbo àwọn kan báyìí. Oh young man, in and out nílé ayé ṣògẹ́tẹ̀ àwọn èèyàn á jáde àwọn èèyàn á wọlé and you don't know why they have gone out you don't know why they have come in. ṣé ó yẹ káwọn èèyàn máa travel illegally question tó wà bẹ́ẹ̀ gangan nìyẹn. Ìwọ jẹ́ custom tó fi mọ̀ pé illegal náà fi wọlé àbójá immigration sórí there are certain things tá kò máa ń gbọ́ lérè èfé tá a mọ in-depth reasons ṣó yẹ ó lè sọ èyí tí wọ́n gbọ́ ló kàn sọ yẹn. Ìgbà táwọn Àmọ̀tẹ́kùn dé làwọn Fúlàní dáná bẹ̀rẹ̀ sí ní tọwọ́ wọn bọ́ sọ. Ẹjọ́ ìwọ ẹjọ́ kì í sọ tèmi o lọ́jà tèmi lèmi ń polówó o. Prof n tẹ́ máa tó máa bí mi lélẹ̀ yìí o because nínú ọ̀rọ̀ yín mọ́nà fi pé àwọn pípé yìí inside wọn ni láti náà ewu tí mo kàn sí máa sìn. Wọ́n ní Oriwa questions worry about the release of kidnapped victims. Now, láti March ni wọ́n ti kidnap àwọn people yìí. Recently, wọ́n ṣe free wọn ni. 23 kidnapped victims wọ́n ṣe free wọn. Okay, good. Ẹ free wọn nìyẹn. Ẹ jẹ́ ká mọ báwo lẹ ṣe fún wọn ní ransom ni. Ṣé arrest àwọn people yìí ni. Now, ẹ wá sọ fún wa pé we approach non-kinetic approach. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Constantine. You see? Non-kinetic approach. Jẹ́ kí n ṣàlàyé àwọn kankan fún ẹ. So there are certain things that man ṣe mistake lórí ẹ̀ torí pé an information to full you understand. In 1965 I was in Germany. Láti Germany mo kúrò mo lọ sí kí lorúkọ ìlú yìí Luxembourg. From Luxembourg I went back to America. America ni mo stay for a very long time and that is New York City.
mo dẹ̀ dé Oklahoma at the same time bọ́ gbogbo àwọn nǹkan tí mo lọ ṣe yẹn ìdáhùn èèyàn mọ̀ torí pé mi ò ṣàlàyé and mi ò ṣe criminal mo ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé èèyàn á wọlé èèyàn á jáde ṣùgbọ́n àwọn nǹkan kan wà tíjọba máa ṣe tíjọba ò nílò láti sọ fún wa wọ́n ti ṣe ni. kò ṣe bí ilé ìsà because nínú ìjọba there was transparency. It's okay. àti nígbà bí nígbà tó ń da agbódegbà fún àwọn pípò yìí bóyá kó níbẹ̀ ẹ̀kọ́ náà lẹ́lẹ́lẹ́ ẹ̀yẹ ká máa japa ẹ̀yin náà lẹ́ka bí kọ́ńtì bẹ́ẹ̀ wà lẹ́s. ẹjọ gọ́ọ̀mẹ̀ntì ni ká máa japa. kí ló ń ṣẹlẹ̀ nílùú yìí gan-an federal government blames spread crisis on flood. ẹ̀rí kan wọ́n tún fẹ́ scam wa ni o gbogbo tún wá bọ́yẹ máa fún wa ní excuse tó yẹ pé wọ́n á fi rò pé àwọn tún máa jẹ lọ láàrin wa wọ́n tún rò pọ̀ ọ̀dẹ̀ ni wa lọ́pọ̀. wọ́n sọ pé omi yalé àwọn ò lè gbé gbogbo orí omi mọ́ ojú títì làwọn fẹ́ máa gbà ojú títì táwọn tó wá ń gbà yìí pé hold up wà tí a bá ti rí pé fuel ó scarce o kò ṣe pé hold up ni o. wọ́n wá excuse tó fẹ́ fún wa náà ni. Manufacturer Association of Nigeria condemns Kogi state government over closing down of Dangote cement factory nítorí tax kí là ń bá ìlú lọ ṣáà àwọn nǹkan míì gọ́ọ̀mẹ̀ntì wa wọ́n kàn máa gbé àwọn gbèsè kan wọn nílò síwájú wọn nílò sẹ́yìn wọn nímú nǹkan tó máa àwọn effect tó máa ní náà sà ẹ̀rọ bẹ̀rù sá o ọ̀nà méjì kí ni pín sí. àkọ́kọ́ ni pé company yìí olóògbé àwọn youth tó pọ̀ jù náà sìn wọ́n ti bẹ̀rẹ̀ sìn àwọn tó ṣiṣẹ́ mẹ́ sìn gbọ́dọ̀ kí ni kí wọ́n máa ṣe. ẹ̀kejì ni pé irú àwọn nǹkan báyìí máa ń fún country ní bad image ní náà sìn àwọn tó fúnra wọn rò pé nídọ̀kan o àwọn máa sí Nàìjíríà o tó bá rí nǹkan báyìí àyà wọn máa já wọn máa sí sẹ́yìn wọn pé táwọn bá ṣe gọ́ọ̀mẹ̀ntì wọn máa ti iṣẹ́ àwọn pa àwọn nǹkan yóò help country wa. bẹ́ẹ̀ni jẹ́ ká reason very positively jẹ́ kí n ṣàlàyé àwọn kankan fún ẹ gbogbo provisions àwọn nǹkan tí wọ́n ṣe nílùú yìí tax ni wọ́n fi ṣe àwọn ìlú kan wà in the whole world tó yẹ pé they live on taxation bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n ò bá san tax tèmi ò san tax tíyẹn ò san tax títọ̀ wọn ò san tax kí ni kíjọba lò láti fi pèsè ohun amáyédẹrùn. but sir síbẹ̀síbẹ̀ náà mo rò pé ọ̀nà míì wà tó ń tún lè bá àwọn ọ̀nà gbà láì fi àìjẹ àwọn kò sí kódà ètò wọn ni wọ́n ní fún àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n rí nǹkan ṣe báyìí. màdì àti ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà kí ni bíbélì sọ olódodo náà máa fara gbá ń bẹ̀. ok sir ṣé kí n já yín tán sir wọ́n dáfà ní ayọ̀ adé ó jẹ́ ká mọ̀ pé àwọn dọ́kúmẹ̀ntì tí Dangote fi gẹ̀ẹ́sì bẹ̀ yẹn kó ti fi yáwó ó fi já 63 billion ó dẹ̀ sọ pé wọ́n máa sọ pé òun ní legit document. my dear. ta ni wọ́n tàn ta là ń tàn. Fọláṣadé Ayọ̀adé sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sà. kò sọ̀rọ̀ Dangote sọ̀rọ̀ kò sọ̀rọ̀ èmi sì wà lẹ́yìn ìjọba wípé téèyàn ò bá san tax kí wọ́n gbé gbèsè lórí ọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ jọjọ́ rí wọ́n gbọ́dọ̀ sanwó orí náà. mo get point ní sà n gbọ́dọ̀ sanwó orí but ṣé kò sí ọ̀nà míì tí wọ́n lè gbà láti yanjú ọ̀rọ̀ yìí láì fi àjẹ àwọn tí wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ ọmọ tí yóò bá rí jẹ́sí tí kò ní jalè. young man you are a Christian. tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo máa ṣe kí ni. tí wàá wele olódodo máa pín bẹ́ẹ̀. ilé tún dùn mí o. ìyàwó ti sà. èmi tí mi kì í máa fẹ́ sunkún ẹ tún wo odidi woman yìí báyìí ó lọ pa ẹ tún wo woman yìí ó lọ pa granddaughter ó nà tọmọ yẹn. wickedness. ẹ máa gbọ́ ó lọ́mọ yẹn pé ó ṣe confusion àbí kí náà ló ṣe ó wá ló gbé lọ hospital náà ti wá confirm ọmọ yẹn dead. olùpani. tí wọ́n máa gbọ́ wá bá rí ẹ nǹkan tó tún wá dùn mí jù nígbà tó tún wá máa bèrè ọmọ yẹn pé ọmọ ńkọ́ ibi tó sin ọmọ yẹn sí inú àpò ló gbé sí. inú igbó. ó lọ gbọ́ ọmọ sínú àpò ló fi lọ sí láṣẹ pé yóò fẹ́ lọ ta sí lọ́jà. ọmọ ẹ. àwọn yóò ṣe dájú. ọmọ ẹ. wọ́n bá dẹ̀ bí lè jọba ní pé ṣù ni. your granddaughter. ọ̀gá o. ẹ wo. o lọ sí sínú igbó nínú àpò. ọba fọ́ oníṣòwò lójú tó ló ń gbó lórí ìjó. high quality cassava inclusion in bread will save Nigeria $2.5 billion yearly. tí bá máa jàmàlà lá fún kí n mọ̀ pé mo fẹ́ jàmàlà tí máa fẹ́ jẹ bread kí n mọ̀ pé mo fẹ́ jẹ bread èwo wá ní kí n máa pàmàlà àti bread papọ̀ kí n máa dalá fún mọ́ bread ó ṣe wá wọ̀. èmi ò ní jù pẹ̀lú ẹ̀ tí nǹkan tó fẹ́ ṣe tí bá ti ní pa wá lára mo wá pẹ̀lú ẹ̀ I'm fine. my dear friend yeah for the first time o show me pé you are highly I'm sorry that is funny you are highly intelligent inú mi dùn sí yẹn. thank you sir ẹ ẹ bí sir kí lè kí mi sìn. I said you are my friend a very good friend. so ẹ ti gbà sí kọ́lẹ̀ ni wa we are intellectually made.
as in you are highly intelligent. So intelligence yẹn o show ẹ. And that is beautiful. Ihun tí mò ń sọ nípa government yẹn tí ẹ̀yin èèyàn tẹ́ ẹ fi try understand ẹ pick ẹ ṣé you understand ẹ lè mọ̀ pé tiwa náà ń ṣe anytime. ó mà ṣe o 2 die mẹ́ta wà seriously injured. Ogun State tanker explosion. ẹsẹ̀ wa mi bèèrè lọ́wọ́ àlàyé ó ṣe jẹ́ pé gbogbo ìròyìn táwọn máa mú wá ìròyìn ẹlẹ́gẹ̀. ṣe bí nǹkan tó wà nínú ìwé ìròyìn tó wà nínú newspaper ní. ṣe téèyàn máa gbọ́ téèyàn máa payín keke. Báwo ló ṣe ṣẹlẹ̀? ṣe tanker yẹn ó ń gbépo lọ àwọn ọmọ ọ̀rá ìṣà tó máa ń gbó lójú títì yẹn wọ́n yìí kó sí níwájú ní ẹgbẹ́ àìkó fáwọn lówó ó ń sá lọ fún wọn ní wọ́n lọ gba ọ̀nà ẹ̀yìn ọ̀nà tó lọ gba ẹ̀ ipò tó wà bẹ́ẹ̀ pé kó sí kòtò pé 35,000 litres of fuel pé ìdánù ni àwọn méjèèjì yẹn jóná kú àwọn tó kú torí owó péréte tó fẹ́ san fún wọn. ẹ̀rẹ̀ sọ̀rọ̀ báyìí tí ìlú bá dáa ta ní good security àwọn ọmọ aláìsàn yẹ kó máa bí tọ́wà yẹn. àwọn èmi tó wá ṣòfò yẹn ń kọ́. tá a bẹ́ẹ̀ náà náà ni. tó bá yẹ pé àwọn ìjọba wa náà ṣe ojú títì yẹn tó dáa tó ṣe é gbà dáadáa. ṣé mọ́tò ẹ̀ ló máa lọ ṣubú bẹ́ẹ̀ débi tó máa lọ jóná táwọn ẹ̀mí máa lọ waste bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. ìyẹn ni òótọ́ ni náà mọ́ kí ló lè tó bẹ́ẹ̀ àwọn tó ń gba owó yẹn gangan ni kíjọba mójútó ẹ bẹ́ẹ̀ ṣe sọ́nà. wọ́n dẹ̀ mójútó jọ̀nà náà. àmójútó ẹ̀ gbogbo ẹ̀. ọkọ̀ gbàǹgbà mi ṣe wọn pé oríṣiríṣi nǹkan la máa ń rò but ẹ má jẹ́ ká blame government jù ká má tún blame elépo ẹ jẹ́ ká blame àwọn tó lọ ń tọrọ owó yẹn náà ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ò ṣe lọ tọrọ owó. bí o ẹ̀yin ò ṣe tọrọ owó. àbí o àwọn ọ̀wà kan wà tá gbọ́dọ̀ change ká bẹ̀rẹ̀ sí ní ìwà tó dáa náà wọ́n làbọ̀ máa dẹni tó ń ṣe business ẹ̀ láàmú. ìjọba mójútó yẹn náà. oh yes it is normal it is normal. ó mà ṣe o. ẹ wá ó yẹ kí n kọrin èmi la ò ní yọ̀ sí bí ni nítorí pé nǹkan tí mo ti expect káwọn youth ṣe láti ọjọ́ yìí ó ní mo rí yìí àwọn youth wọ́n ti ṣe kí ni wọ́n protest wípé kí wọ́n scrap EFCC òótọ́ ni nà ó ṣe máa jẹ́ pé youth nìkan ní EFCC máa kó every time wọ́n ráwọn bàbá àgbàlagbà àwọn leaders wa tó yẹ pé trillion billions náà ń pé jẹ yẹn wọ́n ráwọn yẹn kó sí prison yard wọn àwọn youth náà wá ń kó every time kò lè work náà ó yẹ kán kó àwọn àgbàlagbà yẹn náà káwọn náà fojú babẹ̀. mọ́ máa rún wèé máa rún wèé wo tí mo sanwó ẹ̀ ni. mọ́ máa rún wèé. àìdíà ẹ mo bá ẹ díẹ̀ mi dẹ̀ tún bá ẹ tán because EFCC dá gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ṣe but tí mi ò láìkí ni pé kẹ́kàn wọnú léèyàn kẹ́kàn fọ́lé ẹ̀ ní pé kiri gan o ẹni yóò kò ṣe kankan o make sense now then wọ́n ti bà image wa jẹ́ lójú àwọn èèyàn tó wà ní country mi o make sense kò dá now. ok ohun tó sọ ó dáa but tó yẹ kó mọ̀ pé lẹ́sẹ̀ èèyàn máa ń gbégbèsè ní kọ̀ọ̀kan ni wọ́n ń dìgbẹ́ láwọn ọmọ yẹn ń sìn no problem tó bá ṣe yẹn tó wọ́n máa deal pẹ̀lú àwọn àgbàlagbà yẹn náà EFCC ò ní fi wọ́n lẹ̀ ìrọ̀ sórí ojú ló ń kàn wá it's not as if pé àwọn ọ̀tí ẹ̀ deal pẹ̀lú àwọn bàbá yẹn náà àti can papers láì mọye ìgbà ex-governors senators ministers tí wọ́n ti deal pẹ̀lú. ẹ dúró ìgbà wo náà fẹ́ bọ́ sọ́dọ̀ wọn sódìgbà táwọn àgbàlagbà yìí tán bá kó jẹ tán bá kú tán ní lẹ́yìn máa rántí wípé ó yẹ kán lọ arrest àwọn náà àbí kán check gbogbo wọn yẹn náà wò àbí. crime tí wọ́n bá commit ló máa determine ohun tí wọ́n fẹ́ ṣe. àwọn yóò sọ sọ̀rọ̀ yìí wọ́n á ní owó bàbá àwọn náà ń gbà ṣé àwọn bàbá wọn ṣé àwọn jalè rí owó yẹn ni làwọn fi ń gbà padà ẹ jẹ́ ká let us be very factual sincerely mi ò wà biased but àwọn nǹkan tó bá yẹ kí ìjọba ṣe jẹ́ ká support ìjọba kí wọ́n ṣe kí gbogbo wa lè gbégbé ayé ìrọ̀rùn ni ló ti yé. okay problem o. ẹ wá gbọ́ àwọn ọmọ yìí náà ìṣekúṣe náà ń ṣe ìwàkuwà wọn pọ̀. wow flood in Zamfara woman died children died. má ṣe o flood lọ́pọ̀ ló sì ní gbogbo òlu lọ́kọjá Ìbàdàn ní ṣògbà tí a bá tètè múra sí ọ̀rọ̀ yìí omi máa kàdà gbé gbogbo wa lọ ni bẹ́ẹ̀ ni omi máa gbé gbogbo wa lọ ni. mo ń sọ ó dàbí pé mo ń ṣeré. kí la fẹ́ ṣe ẹkún mi yìí ò ń ṣe pé bóyá àbí ọgbọ́n ò lè yàn lè dá. èmi rò pé tí wọ́n bá arrange fún proper drainage system gbogbo kí ni òní kò ní tó bá ṣe máa kò ní pọ̀ tó báyìí. nǹkan tá a máa ń sọ lélẹ̀ o ẹ máa wọ àwọn gáàsì yìí náà wọ́n lọ gé nǹkan ọmọkùnrin ọkùnrin bíi tiwọn ẹgbẹ́ wọ́n lọ gé nǹkan ọmọkùnrin ẹ̀ ọmọ yìí wá kú níbi tó ti ń japoró tẹ́jẹ̀ ti bò lẹ́nìkan ti rí tó ti rescue ẹ̀ ó wá gbé lọ hospital náà ti treat ẹ̀ bọ̀bọ́ yẹn wá survive ẹ̀ àwọn méjèèjì tó gé nǹkan ọmọkùnrin ẹ̀ yẹn ó tọ́ka sí wọn ni
wípé àwọn báyìí o àwọn ló gé nǹkan ọmọkùnrin o kí náà ṣerú nǹkan báyẹn fún. bí kò lóun sànú èèyàn wọn ní kápásọ̀ kan ní Kogi gan wọn mú nísìn pọ́pá àyàn pọ́pá àyàn ti di méjì èpin ni. Wow. Kano State NLC demands 36 billion naira láti san gratuity àwọn retired teachers, retired workers. Ilẹ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ o ìjọba ń gbìyànjú gan o ní last week ní youth bíi tèmi tó sì post ẹ̀ torí íńtánẹ́ẹ̀tì wípé ìjọba san pension dádì o owó yẹn dẹ̀ pọ̀ gan owó tó heavy gan lówó yẹn 2,100 2,000 naira pẹ̀lú 100 naira owó charges in case tó bá jẹ́ pé pos tó fẹ́ fi jà wọ́n fi charges sí ni. NDLEA arrest another billionaire drug baron in Lagos recovers 8.8 billion naira worth of tramadol nílé ẹ̀. Ó lè jẹ́ distributor ni. distributor ògùn olóró. ó láwọn tó kọjá fún. tramadol. Di àwọn tó ń ta wá distributor lò. You are right tó bá jẹ́ distributor ni ó lè kó anywhere now. Iye tramadol. ilé ẹ̀yẹn ni warehouse ẹ̀ wà tó dẹ̀ máa fi distribute ẹ̀ fáwọn tó fẹ́ rà á. You understand? But what I think that is very important ni pé kí government make sure pé àwọn elonsat sorry. àwọn. It's a French language. tí bá ní àwọn elonsat yẹn kí wọ́n make sure pé àwọn wọ́n investigate. Okay. That is just it. Okay. kìnìún yẹn ká lè mọ ojú kòró ká mọ what exactly at is nǹkan tó ṣẹlẹ̀. ṣe rí báyìí sìn wọ́n ti dé hunger major cause of insecurity báwo ló yẹ jẹ́ bẹ́ẹ̀ ṣé ó jọ pé wọ́n wá excuse fún àwọn ìwà tí ò dá ní orílẹ̀-èdè ni because àwọn tó kù síbi ò pa èmi ebi ń pa mí síbi ò pa èyí náà. ó pa wá. ṣé dandan ni ká tójú pé bí wọ́n pa wá sí ká lọ wùwà kíwà. Ó yá ẹ jẹ́ kí n béèrè question kan ṣé bí pa hush puppy. ebi pa àbọ̀ ìdórè ìbẹ̀rẹ̀ ayé ebi bẹ́ẹ̀ ni sàbẹ̀ ebi pa. ìgbà tó wá make owó kí ló tí ò stop gbogbo wa jagajaga tó ń wẹ̀ ẹ wò wá náà jẹ ni. ó wọ oko ní kíni. ẹni ló gbọ́dọ̀ jẹ́ federal government máa decide àwọn àtikọ̀ tí wọ́n máa decide lórí ọ̀rọ̀ ASUU ṣé wọ́n pé federal government àti ASUU wọ́n bára wọn kó wọ́n máa decide case ẹni court. èní ni. ṣé àwọn kan máa ń bí mi nínú bí but mi máa ń dùn pé ọlọ́mọ ẹ máa ń staff sí mi lọ́wọ́ mo sọ fún mi pé ẹ wà updated ní bíbáyìí ASUU apicot wọ́n ti dẹ́gẹ̀ lẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ mọ̀ ẹ wá kẹ̀mí èmi ti kà nígbà yìí mo yín wá bí gan ó ti ẹ̀kọ́ ń dàgbà sẹ́yìn ni. kí náà sọ. ta ló wá wẹ̀. wọ́n ti dá ASUU lẹ́bi náà wọ́n ní pé kí wọ́n resume with immediate effect. ASUU ṣe kí ni. kàn resume. nǹkan wà ní internet. àwọn nǹkan ilé ní kọkànlá nǹkan kan fẹ́lẹ̀ ìgbà. What's the meaning of all this? ẹ wá gbọ́. Okay irú eléyìí nísìn ó ní I am the most qualified person to be the next Aláàfin. You see, my problem 84. My problem is the way we think in Nigeria. Ọ̀pọ̀lọpọ̀ wa bá ṣe máa ń ronú, a máa ń valuate. Tabada di valuate bẹ́ẹ̀ yẹn, ó mì pé Elon City wa ó ti wà Candace. Sorry, that is Spanish. Ó mì pé ọpọlọ wa ò ṣiṣẹ́ dáadáa. At 84. 84. How many years ló fẹ́ fi reign? Ṣé yóò mọ̀ wípé at 84 yẹn bishop tó tún wá jẹ́ ó lè ti rí vision wípé 84 lòun wà báyìí tó bá fi máa pé bí 120 kíní. 120 kíní. Ṣé àwọn ètùtù tó yẹ kó ṣe tó bá. tó lè ṣe. bíṣọ́ọ̀bù. ẹdí o ṣe rí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn mi ò nífẹ̀ẹ́ sí o tí bá ṣe pé bóyá bí lámúrúdúdú tó pọ̀ ní ilẹ̀ Yorùbá tó lọ sí Mẹ́kà tó ní lọ sí Saudi Arabia ṣé a máa ní ẹ̀sìn mi ni àbí tí wọ́n ṣe àjàjì Canada tó ń bá èrò tó ń kọ kínní ṣàwọn ẹlẹ́sìn mi. ìyẹn Bíbélì o. ẹ nà ẹlẹ́sìn mi ṣẹ́rí mi ò ní kẹ́yìn ẹlẹ́sìn máa ṣẹ̀sìn o gbogbo ẹ̀sìn ló dáa àmọ́ ká máa fi ẹ̀sìn kan ká máa bà mí jẹ́ èmi ò ní faramọ́. ohun tí mò ń sọ fún ẹ kò yé ohun tí mò ń ṣàlàyé ni pé kéèyàn tó di bishop gẹ́gẹ́ bí àlùfáà kì í ṣàná kì í ṣe ni ó máa ti rìn tipẹ́tipẹ́ gan náà tó bá dẹ̀ ti gba oyè yẹn ṣó yẹ ó gbọ́dọ̀ mójú kúrò ní gbogbo ìṣẹ̀ṣe ìta fi ń bá yín jẹ́ ní ẹsẹ̀ pé mẹ́wọ́n bá yín dá sí ládàárọ̀. as bishop kò ní kó má jọba ó lè jọba anything tó bá dẹ̀ ní kó ṣe ló máa ṣe òun tójú bá ń wá olójú máa ṣe kí ni. olójú rí ọ̀n gbẹ̀bọ̀ ló Bíbélì àbí wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹbọ sísun ọ̀tọ̀ọ̀tọ̀ ọrẹ ẹbọ sísun inú sáàmù nìyẹn àbọ̀ àpégbé Bíbélì. ẹwà àwọn ọmọ yìí nìsín wọ́n lọ́mọ ẹ̀kan ó sọ gbẹ́kúdè mọ́rún wọ́n fẹ́ practice ni ó sọ gbẹ́kúdè mọ́rún àbúrò ẹ̀ ló bá kọ́ bọ́ sí kóbá àbúrò ẹ̀ bá kú.
ká ní pé a ti ń sin ẹ̀sìn wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe gbogbo ilé àti ṣẹbẹ́ àti jàjẹ́ sára àti ṣe gbogbo ẹ̀ ó lè jẹun. 84 èmi kò sí dàgbà jù kò sáré tó lè jọba 84 tó bá jẹ́ 90 years ó lè jọba 84 tó bá jẹ́ 90 years ó lè jọba kò sí dàgbà jù kò sí dàgbà jù rárá 84 years kí ló tún fẹ́ rò. ṣé kò dẹ̀ ní tálẹ̀sì ni wọ́n sókè ráwọn ọba tó yẹ pọ̀ wọ́n ti jẹ́ tífà lọ́tọ́ ìjọba ní níbo rò ní sọ́wọ́ òkè ká àwọn òkè ká nílẹ̀ Yorùbá yìí ọba kan jọba ní 84. ẹ wo gbogbo ìdí tí èsì lọ́pọ̀ jù tó bá jẹ́ 84 years.